ẹ wo báwọn èèyàn ṣe ń sá kíjokíjo tó ń sáfẹ̀mí wọn gbà táwọn fúlàní tí wọ́n ní wọ́n wọ ìlú plateau tí wọ́n ń yìnbọn tó ti pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Ẹ wò ó, kì wá ṣèyẹn nìkan o, ẹ tún wo gbogbo ibi tí wọ́n ti kó àwọn boko haram tí wọ́n ti pààyàn tí wọ́n ní wọ́n tún kó wọn padà sínú àwùjọ, wọ́n reintegrate wọ́n radicalize wọn, oríṣiríṣi òyìnbó ni wọ́n ń lò pé wọ́n lè kó wọn padà. Láwọn ọmọ Yorùbá ní ṣé bá a ṣe máa wòran rèé tí gbogbo ẹ̀ máa fi lọ báyìí tó jẹ́ pé ọ̀rọ̀ Fúlàní yìí ó ti ń káàkiri o, ó ti wá ń kọjá báwọn èèyàn ṣe lérò. Báwo làwọn èèyàn ṣe máa pààyàn? Náà ti pa oríṣiríṣi, náà ti pa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tí wọ́n sì tún wá fún wọn lówó, tó ń fún wọn ráìsì, tó ń fún wọn lóróró. Ẹ̀yin èèyàn wa, kí leléyìí? Ọ̀rọ̀ yìí ti wá ń lágbára o, ó ti kọjá kérémí o. Ọ̀rọ̀ rèé o ẹ̀yin èèyàn. Abálájọ tí Sunday Ìgbòho táwọn bàbá Akíntóyè àwọn Kóìkì ń sọ pé àfi kí Yorùbá nation kó lọ nítorí gbogbo ìwà ọ̀daràn àwọn Fúlàní dáràndáràn yìí ni ọ̀rọ̀ rèé o. Ọ̀rọ̀ yìí ti kọjá bẹ́ẹ̀ ṣe lérò o. Àfi káwọn Yorùbá kí wọ́n lọ múra o. Àbẹ́ẹ̀rí báwọn èèyàn ṣe ń sá kíjokíjo. Rí fọ́nrán ibi tá arábìnrin kan tó ti fi gbogbo ibi táwọn èèyàn ti ń sá kúrò nílùú. Ọ̀pọ̀lọpọ̀ fọ́nrán náà lẹ́sìn ti rí tẹ́lẹ̀. Ẹ̀yin náà ẹ gbọ́ díẹ̀ lára nǹkan tí arábìnrin tó wà nínú fọ́nrán yìí sọ nípa gbogbo ohun tó ń ṣẹlẹ̀, bí nǹkan yẹn ṣe ń ṣẹlẹ̀ táwọn Fúlàní tọ́nà ní ọ̀pọ̀ èèyàn. Bẹ́ẹ̀ lárábìnrin yẹn sọ ọ́ tí ó sì fi hàn nínú fọ́nrán yìí. So, this is what is going on in Jos right now. People are running away because Fulani are about to enter our village. We don't know what we have done wrong, but people are dying. People are busy running. You can see me, I'm in the picture, so I don't know what's going on. I'm inside the picture. You see people are running with their children. Right now, they are shooting guns in our place. People are trying to escape with their children. Hello? So, this is what is going on in Jos right now. People are running away because Fulani are about to enter our village. We don't know what we have done wrong, but people are dying. People are busy running. You can see me, I'm in the picture, so I don't know what's going on. I'm inside the picture. You see people are running with their children. Right now, they are shooting guns in our place. People are trying to escape with their children. Ẹ jẹ́ á gbọ́ díẹ̀ lára nǹkan táwọn èèyàn sọ nígbà tí wọ́n rí fọ́nrán yìí níbi tí arábìnrin yìí ti ń ròyìn bí wọ́n ṣe àtáàkì wọn ní plateau. Ìbéèrè Daniel ní the worst part of it is that you won't see the government ordering soldiers to move over there to secure life and properties, but make small things wey no get meaning, wey no even be threat to humankind. Ordinary sit at home for east, you see them unleashing battalions to the east. Okechukwu Egbo ni you people should run to Gowon house. Ekweme John, you people should start recalling your men and women in the Nigerian armed forces. They should come and defend their people before it's too late. Zigo Sikoni and Nigeria government is doing nothing about the killings by Fulani. Ukwu Asiri, Uchenna ni una no get boys here. Ozioma Chukuni have peace you say. They should go after Gowon and the rest that sold them out to Fulani invaders because of power. Àwọn tí wọ́n tà wọ́n fáwọn ará Fúlàní náà ń sọ yẹn. Ó ga o, ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí ló ti gbowó kọ́bẹ́ lẹ́yìn tí wọ́n ti ta àwọn ọmọ ilẹ̀ wọn fáwọn ọ̀daràn. Adeniyi Adebiyi, our intelligence agency will close their eyes and ears to this. These people will come and operate for 3 to 4 hours. No security agent to checkmate them. Daniel Chijoke ni nemesis of Gowon. Last break, Chuks ni ask Gowon what you guys did wrong. He might explain better because he knows exactly what's the cause of all this. Clement Osegali ni all the people in Jos or Plateau State should run to the house of Gowon for safety. He is the defender of the status quo. Unfortunately, he too must have fled his house, even the country by now. He most assuredly cannot spend the night in his village. He must be very proud of his hard-fought accomplishment by now. HBD ni Fulani and Islam continue. Romeo Emekani today, the Nigeria state and its government is hopelessly more terror than ever. Wani referendum now. Theophilus,
Enidom, I pity this country. May God help us. Since government don't want to put hands for this matter, those involved in this killing, his generation will never have peace in their life. For God's sake, to Siek Antonini, they should allow these people to have peace for once. Why the government of this country forgetting their citizens? For God's sake, ẹ̀yin èèyàn wa, òun rèé o, nǹkan táwọn èèyàn sọ rèé o. Tó òun rèé o, òun lẹ ti rí yìí o, ṣé ti gbọ́ bárábìnrin yẹn ṣe ń ké tantan, kò sí fọkànbalẹ̀ mọ́ òun ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ tó wà ní ilẹ̀ haúsá ní nọ́ọ̀tì lọ́hùn-ún. Ẹ sì ti rí gbogbo èyí tó ń ṣẹlẹ̀ náà nílẹ̀ yorùbá, gbogbo kidnapping oríṣiríṣiríṣi. Ibo la wá ń lọ lórílẹ̀‐èdè yìí o, ẹ̀yin èèyàn wa, òun rèé o, kí lè ròyìn? Kí ni ìgbésẹ̀ tó kàn fáwọn ọmọ yorùbá, fún àwọn àgbà yorùbá? Ṣé wọ́n ṣe máa wòran rèé? Ọ̀rọ̀ rèé o, ẹ̀yin èèyàn wa, ẹ dá sí. Kí lè ròyìn? Ẹ drop comment and remember to like, share and follow us. Thanks for watching. Tẹ́ ẹ bá lè rí àmì ṣe, gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín, iná agbára ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ? Ẹ ti pàdé wòlíì yín ló fà, ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yẹn òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan? Ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ, òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù, ẹ máa rí ìyanu.